Ìdílé ọba Afùṣègbówà ti fi orúkọ àwọn olùdíje mẹ́rìndínláàádọ́rùn-ún tó ń díje dupò Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú lé àwọn afọbajẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí apá kan nínú yíyan Àwùjalẹ̀ tuntun ti Akilẹ̀ Ìjẹ̀bú. Àwọn aṣojú ìdílé ọba Afùṣègbówà àti alága Ọ̀túnba Abdulateef Owóyẹmí léwájú wọn ti fi orúkọ àwọn olùdíje náà lé àwọn afọbajẹ lọ́wọ́. Ìfẹ́olúwa Aṣọ́lúbá pèsè síbi ìpàdé tó wáyé ní ààfin Àwùjalẹ̀ ní Ìjẹ̀bú Òde, ó sì jábọ̀ ẹ̀gbọ́n àbọ̀ ìròyìn náà síwájú sí i. Ìpéjọ àwọn ọmọ ìdílé ọba Afùṣègbówà ní ààfin Àwùjalẹ̀ ní Ìjẹ̀bú Òde kì í ṣe láti lè wá ojú rere àwọn afọbajẹ bí kò ṣe láti lè ṣàgbékalẹ̀ orúkọ àwọn ọmọ ọba ọkùnrin àti ọmọ ọba obìnrin ìdílé ọba Afùṣègbówà tí wọ́n ní ìfẹ́ sí ìta Àwùjalẹ̀ fún àwọn afọbajẹ. Alága ìdílé ọba Afùṣègbówà Ọ̀túnba Abdulateef Owóyẹmí nígbà tó ń ṣe àgbékalẹ̀ orúkọ àwọn olùdíje náà ṣàlàyé pé ìgbìmọ̀ tó ń rí sí ṣíṣàmójútó gbígba orúkọ àwọn ọmọ ọba ní ìdílé ọba Afùṣègbówà ṣètò àwọn olùdíje tó tó mẹ́rìndínláàádọ́rùn-ún. Iṣẹ́ tí a wá ṣe lénìí láti mú orúkọ àwọn tí wọ́n mú orúkọ lẹ̀ tí wọ́n fẹ́ jọba fún àwọn afọbajẹ láti dágbé fún Ọ̀gbẹ́ni Òdì tó lè gbé fún àwọn afọbajẹ kan wò wọ́n láti mẹ́nìkan nú wọn Ọlọ́run ká ràn wọ́n lọ́wọ́. Alága ìdílé ọba Afùṣègbówà Ọ̀túnba Owóyẹmí ṣàlàyé síwájú pé wọ́n ti yọ àwọn olùdíje tí ó kù tí wọ́n fi pé márùndínlọ́gọ́rùn-ún látàrí pé wọn kò tẹ̀lé ìlànà àwọn ìgbìmọ̀ tó ń rí sí ṣíṣe àmójútó gbígba àwọn orúkọ àwọn ọmọ ọba ní ìdílé ọba Afùṣègbówà wọlé. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn afọbajẹ, alága ìgbìmọ̀ tó ń delédè ìta Àwùjalẹ̀ Olórògbó Sanni Kúkú ṣèlérí pé yíyan Àwùjalẹ̀ tuntun yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ láì ní kọ́nu-kọ́rọ̀ kankan nínú. Pẹ̀lú àgbékalẹ̀ orúkọ àwọn olùdíje fún ìta Àwùjalẹ̀ ọ̀hún fún àwọn afọbajẹ, ìdílé ọba Afùṣègbówà sì ń dúró de èsì àwọn afọbajẹ lórí ìlànà àti yan Àwùjalẹ̀ tuntun. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Blessing Adéwì ní ṣàtúpalẹ̀ ìròyìn.